bàbá Matthew Òkìkíọlá Ọbásanjọ́ àwọn àwa burúkú tó wù sílẹ̀ Yorùbá nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa tán pè ní ọ̀fẹ́ àti ègbé kánákò gbogbo àwọn tó jẹ́ fámìlì kan náà ní àwọn oògùn. mo ṣáà ṣe gbogbo nǹkan ní kí n ṣe wọ́n ti wá ṣe tán mo ṣáà wọlé wọ́n ní ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ gbẹ̀rù làpéjọ kejì ní kí n tó wẹ̀. Wásílà wà láyé nǹkan kan ò ṣe Wásílà o. àwọn nǹkan tó wá ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan olóòlù ara mi ò balẹ̀ láti sọ ẹ̀ tí mo fi wá sí òde ayé táwọn èèyàn fún mi wá síbẹ̀ níwẹ̀ àwọn náà dẹ̀ wà gbé mi ní ṣọ́ọ̀bù mi. wọ́n máa sọ pé àwa Yorùbá ò gbọ́n àwọn bàbá olówó wà lára àwọn tó ṣùkú wa ṣìnà dè ní ó gbà that's your own problem. wọn kan tó ṣe drug níjọ́ tó ṣe cocaine tí wọ́n gbé èrè kan síbí wọ́n lè kẹ́ máa mú èrè kan lọ sí London tí èrè yẹn bá dé London takọtabo ní títí Nàìjíríà bí ó gbé drug láti bí yóò sì lọ gbé bá dé London. Kaduna tó ń wò yẹn wọ́n fún Kaduna náà ní rìfánárì yìí Èkó tí wọn ò fún ó wà pòlítíkà iṣẹ́ Ọbásanjọ́ ni. lẹ́yìn ìgbà tára ogun nǹkan tán ní kára wọ́n sì wá gba 400,000 lọ́wọ́ ọkọ mi. ní àwa Yorùbá ni problem ara wa sí o lè like Awólọ́wọ̀ that's your own kò kàn mí. torí Awólọ́wọ̀ ṣàìdá o kò sábúrú. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ẹni tó lówó òtẹ́rù èyí tí ó fi tanná òun náà ló mú dání o láìpẹ́ yìí ó ń la gbọ́ pé ọmọbìnrin kan túrúkọ rẹ̀ ń jẹ́ Fásilà ó lọ wo eégún olóòlù tí wọ́n sọ pé ó yàwòrán ẹ̀ òun náà la gbọ́ wípé wọ́n ní wọ́n ṣètùtù fún Fásilà wípé kí wọ́n bá kú pé Fásilà òun ti jáde gbayagbaya wípé òótọ́ ni wọ́n ṣètùtù fóun o ṣùgbọ́n àwọn ará Ìbàdàn tí wọ́n jẹ́ ìdílé olóòlù tí wọ́n ṣètùtù ọ̀hún wípé wọ́n gba 400,000 naira lọ́wọ́ òun ó ní àwọn gan ni wọ́n sọ pé kóun máa sọ wípé òun da ẹ̀jẹ̀ lára bẹ́ẹ̀ òun ò dẹ̀jẹ̀ lára nínú ọ̀rọ̀ yìí ló ti sọ wípé kódà òun ò tí ì rí nǹkan oṣù òun o ó ní nǹkan kan oṣù òun o àti pẹ̀lú pé bóun ṣe yàwòrán kinní ọ̀hún ìyẹn àwòrán OPC àbí àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n lórí títì náà ló ń yàwòrán kinní ọ̀hún nínú èyí tí wọ́n ti wá mú fọ́nrán ọ̀hún tóun fi sí ojú ayélujára ọ̀hún ìyẹn TikTok ó ní kátó wí kátó fọ̀ ó lọ làwọn kan wá bọ̀hún nínú ibùsọ̀ òun ìyẹn ní ṣọ́ọ̀bù òun tí wọ́n sì gbóhùn wípé ó dilé ẹjọ́ o bẹ́ẹ̀ ni wọ́n gbóhùn lọ sí police station ó ní ibẹ̀ ni wọ́n ti mú òun wípé tóun bá máa kúrò ńbẹ̀ lẹ́yìn béèlì ọ̀hún wípé àfi káwọn sì tutù fóun ó ní bẹ́ẹ̀ ni wọ́n ti pe màmá òun wípé àwọn nǹkan báyìí lòun máa rà ó lòun ò dẹ̀jẹ̀ lára ó ní nǹkan kan ò sì sóhun o ó ní táwọn èèyàn rí lórí ayélujára ni wọ́n sì wá bá òun wípé òun kọ́ lòun fẹ́ sí ara òun rìn lọ síbẹ̀ níbẹ̀ ni àwọn èèyàn ti ń fọ̀rọ̀ wáyé lẹ́nu wò lórí kinní ọ̀hún nínú ètò kan tí bàbá mi tún máa ń fẹ́ràn láti máa gbé ètò wọn nítorí pé wọ́n jẹ́ nìkan tó mọ̀ nípa àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tí wọ́n sì gbàgbọ́ nínú bí a ṣe lè gbé èdè Yorùbá gòkè àgbà ní bàbá mi tí mo mọ̀ sí bàbá àṣà ibẹ̀ náà ti wá sọ̀rọ̀ wípé Yorùbá mà lóògùn Yorùbá lóògùn tó kọ̀ wọ́n ṣàlàyé tó wà nínú ọ̀fẹ́ àti ègbé àti àwọn kan bẹ́ẹ̀ lọ níbi tí ọmọbìnrin kan ti fi kinní ọ̀hún sórí ayélujára rẹ̀ tó sọ wípé àwọn kan béèrè wípé kò sí ti ń jẹ́ oògùn pàápàá jùlọ kò sí tó ń jẹ́ ègbé wípé ṣé gbèsè wà mọ́ bàbá yìí máa ṣàwọ̀ fọ̀mọ́ ẹ̀ wípé ègbé ń bẹ agbára sì wà nínú èyí tí wọ́n sọ pé àwọn rírì kinní ọ̀hún tí wọ́n sì fi odidi dókítà kan ṣe àpèjúwe dókítà ọ̀hún ó náà ló jẹ́ kán mọ̀ pé lóòótọ́ agbára ti ń jẹ́ ọ̀fẹ́ òun ègbé wà bí tí wọ́n ti ṣàlàyé ẹ̀ bí bàbá òun ṣe lo agbára ọ̀hún láti gba gèlè lórí ìyá ẹ̀ bàbá wa ń sọ fún wa wípé ògùn ń bẹ nílẹ̀ Yorùbá agbára sì wà nílẹ̀ Yorùbá wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá nínú ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ nípa Awólọ́wọ̀ nípa tí ọmọkùnrin kan tí wọ́n sọ pé àwọn fẹ́ràn láti máa gbọ́ ètò ẹ̀ wípé ọmọ òun ó dáńtọ́nú èdè Yorùbá lọ́mọ òun sọ wípé Awólọ́wọ̀ ṣèkà fórílẹ̀-èdè Nàìjíríà pàápàá fún àwọn ọmọ Yorùbá oníkílẹ̀ tí wọ́n fi wá kọ́ Cocoa House ìyẹn sílẹ̀ Ìbàdàn tó sì jẹ́ sí pé owó tí wọ́n fi kọ́ ń gbà náà owó tí wọ́n rí ní Èkìtì àti Oǹdó ni bàbá àṣà ti wá jáde hàn náà rọ̀wọ́n bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ nínú èyí tó máa wù mí kẹ́ farabalẹ̀ gbọ́ kinní ọ̀hún bó ṣe lọ bàbá wa jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ ká náà ó sì bá yín dọ́rẹ̀ ẹ wá mú ìgbàgbé láti àgùkú lébè kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àrùn yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò bàbá àṣà tún jáde pẹ̀lú àṣà bàbá àṣà tó jí bàbá tiwa wọ́n tún jáde pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó lágbára inú èyí tọmọ Yorùbá gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ àti àbárí lọ bábọ̀ ohun tó ṣẹlẹ̀ sí Fásilà níbi tí Fásilà gan ti tú kẹrẹkẹrẹ ọ̀rọ̀ níbi bí kinní ọ̀hún ṣe jẹ́ àti táwọn oníṣẹ̀ṣe ni kò ṣe pẹ́ẹ́lẹ́ mọ̀ pé Fásilà san 400,000 naira fáwọn olóòlù èyí tó wà nílẹ̀ Ìbàdàn ẹyẹ ṣàjẹ́ ká ṣíà kinní ọ̀hún ẹ tẹ subscribe button síbẹ̀ kẹta ago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àrùn yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣíà ètò ọ̀hún jẹ́ máa bẹ́tò ọ̀hún bọ̀. ó yẹ kẹ́ ti mọ̀ pé ẹrù ni wọ́n fi ọ̀fẹ́ gbé wọ́n ní ẹlẹ́rù ní kọ́kọ́ fẹ́ èèwọ̀ dẹ̀ ní ọjà ìdìbò mẹ́kún wọn kì í fi epo pupa ná bọ̀bọ̀ yẹn kò parọ́ ó gẹ̀tì màá mú fídíò ẹ̀ wá tẹ́rì sìn àwọn èèyàn ọmọ túmọ̀ ìyàtọ̀ tó wà láàrin ègbé àtọ́fẹ́
oògùn ń bẹ lábẹ́ ọ̀run. Àwọn bàbá wa try gan nílẹ̀ Yorùbá, wọ́n gbìyànjú púpọ̀. Torí ẹ̀ ní tí àwọn èèyàn máa ń ṣáta àwọn bàbá ńlá wa, mo mọ̀ ń wọ́n torí ẹ̀ làwọn èèyàn ṣe kó tó rọ àwọn àfáà yẹn, wọ́n yẹ ìyá àwọn bàbá púpọ̀ jù. Ìyí tí òjé kan náà wọn ò ní rí mú mi nílẹ̀ Yorùbá lákòókò tá à ń bá ṣe ìyá àwọn bàbá wa sẹ́yìn. Lákòókò tá a wà yìí kò sáàfáà tí ó rí mú mi, àfẹ́lẹ́ tí wọ́n gbà pa bàbá wa jọ àwọn lọ bó ṣe rí nu. Afẹ́ rí yìí tẹ́ ẹ bá lò ó, tẹ́ ẹ bá fi bóyá ẹgbẹ́ kọ́nà ni o, òkà lẹ fi ṣe ni o, àbẹ́ tọ́ sórí ahọ́n àbẹ́ fi sáré, oríṣiríṣi ọ̀nà ni máa ń gbà, àbí gbàdílẹ̀ lò tó jẹ́ pé ẹ fi ṣàfẹ́ rí. Tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ alágbára, wọn ò ní rí orí yín láti lè identify pé lágbájá ni mò ń wò yìí, ṣùgbọ́n wọn máa wo ẹnìyẹn, wọn ní lórí ẹ̀, wọn máa rí bọ́dì yẹn, kò sì gbọ́dọ̀ sọ torí oògùn lágbára o. Wọn ò bíire kó tú àṣírí ẹni tí ń bẹ torí yẹn pé lágbájá ni mò ń wò yìí, ṣùgbọ́n kò sórí rẹ̀ ń bẹ̀ torí ẹ̀ náà fi forí sí. Yóò máa wo bọ́dì ẹnìyẹn bọ̀ kò ní lórí, kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá ti rí, torí pé wọ́n fọ́n lójú tó jojú lọ, so yóò wá dákẹ́, yóò máa wòran. Àwọn táwọn wà ò ní rí, wọ́n kàn máa wò ni. Gbogbo ẹ̀dá tó bá tú àṣírí yẹn kò ní pẹ́ lórí ilẹ̀ tí ó fi kú. Ẹ lọ gbogbo àwọn tó dán wò lábẹ́ ọ̀run, àṣírí kan tó náà mo jùlẹ̀ fún ilé ni ìyẹn lọ bẹ́ẹ̀. Torí ẹ̀ làwọn bàbá wa ṣe máa wà very careful láti release ẹ̀ fọmọ tó bá lé abẹ́ni tí ń jalè. Wọ́n ì fẹ́ release ẹ̀ fún wọn nítorí pé tẹ́ ẹ bá fẹ́ ẹni tí ń jalè, ẹ gbọ́dọ̀ tó àṣírí rẹ̀ tẹ́ ẹ bá rí. Àmọ́ dandan tí ìjọba bá ti sọ pé ìwọ náà sọ́pọ̀ ò lè rí, ṣe àbàbọ̀ ẹ̀ tó àṣírí abẹ́ ẹ̀ ní tàṣírí. Meanwhile tí màá ṣẹlẹ̀ sẹ́yìn tó bá tàṣírí ó ṣẹlẹ̀ sí yín. So káwọn ọmọ bàbá kúkú wọ̀wọ̀wọ̀ wọn à ní fẹ́ release agbára tó bá rí báyẹn. Àwọn èèyàn máa ń wá gan, wọ́n ti pè mí lórí ẹ̀ ní Abidjan, Togo láìmọye ìgbà nígbà tí kéèsì Yorùbá Nation lé gbogbo sáìdì ibẹ̀ yẹn náà ti pè mí fún. Mo kàn máa ń rẹ́rìn ni pé tí n bá tiẹ̀ wá ní lọ́wọ́ sí ẹ̀rù pé release ẹ̀ fún yín. Mi ní release ẹ̀ nítorí èèwọ̀ tó wà ń di rẹ̀, torí mi ò mọ̀ tẹ́ fẹ́ fi ṣe. Bó ṣe rí nù òdù bá lọ. Ó wà dáadáa lẹ̀ Yorùbá ti ń jẹ́. Tẹ́yà ká bá sọ pé kò sí ẹni bàbá arọ́ ni ń bẹ, afẹ́rí ń bẹ o, ṣùgbọ́n wọn ò ní fún yàn. Irú èmi yìí tí ń bá rí mi ní sọ pé mo mọ̀ nípa ìpín mo mọ̀. Mo rántí ọdún kan ní 1997 tí ẹnìkan kó wa lọ s'Óṣogbo, à ń pè nìkan ní dókítọ̀. Ìjọ tó test àfẹ́rí lójú wa, wọ́n kó wa sójú kan náà báyìí. Gbogbo wa dẹ̀ ń wò báyìí pé mo fẹ́ rí ilé. Ìjọ náà ní rí àfẹ́rí rí. Bàbá yẹn dẹ̀ lò láti inú duplex nílé yẹn, ó ti lò láti inú rúùmù ẹ̀ lókè. Ó dẹ̀ bọ́lẹ̀, ó dẹ̀ wá sí gèlè ìyàwó rẹ̀ níbi láti jókòó dáínì. Bá a ṣe gèlè yẹn tẹ́ni yẹn mú, ìyàwó ẹ̀ ní dókítọ̀ ẹ̀rí tó ti bẹ̀rẹ̀. Ibẹ̀ láti mọ̀ pé dókítọ̀ ti wà ní agbára. Ṣùgbọ́n bá a ṣe bẹ̀ tó kò release ẹ̀. Bàbá yẹn kàn jẹ́ ká mọ̀, dókítọ̀ ni o, dókítọ̀ medical doctor ni. Ó jẹ́ ká mọ̀ pé iṣẹ́ yẹn pé kó wọ́n bàbá tòun ló jà fún tó fi dọ́wọ́ tòun. So ohun tí bàbá òun dà fún lé lórí tó fi dọ́wọ́ òun lòun kàn gbé fún yàn ní àwọn ohun tó bá belong sínú àwọn ìrìn àjò kan nílẹ̀ Yorùbá wọn ọ̀ lè rí gbàgbé. Ibẹ̀ mo ti gbà wọn àti gbẹtúgbẹtú bí ìrìn àjò wọn ṣe rí nù. Títọ́ fẹ́ ẹrù tẹ́ fi gbé wọn a máa fi disappear odidi ilé. Òun làwọn kan tó ṣe drug níjọ́ wọn tó ṣe cocaine tí wọ́n gbé èrè kan síbí, wọ́n lè kẹ́ máa mú èrè kan lọ sí London. Tí èrè yẹn bá dé lọ́nà takọ́tabo ní títí Nàìjíríà bí ó gbé drug láti bí yóò sì lọ gbé bá dé London. Àwọn èèyàn ti lò dáadáa o, wọ́n lò dáadáa ní Nàìjíríà especially nílẹ̀ Yorùbá. Ẹ rí i pé nínú àwọn ọmọ Yorùbá tó succeed nínú iṣẹ́ cocaine, mélòó ọmọ Yorùbá ni wọ́n mú? Àwọn ọmọ Ìgbò tí ó máa ń pa rẹ̀ náà máa ń sun àtìmọ́lé tẹ́ẹ̀ rí tán máa mú gbogbo gbà tí wọ́n pa ní kátà pa ní gbogbo ẹ̀kiri. Ọmọ Yorùbá mélòó ni wọ́n pa tó ṣe drọ́ọ̀gì? Lẹ́yìn pa bàbá wa ní egbògi, àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lẹ́nu yìí. Egbògi ń bẹ o lọ́dọ̀ bàbá wa, kì í ṣe tí ìyẹn wọn polongo wọn èyí sí ìpolówó rẹ̀. Ẹ má pè mí fún o.
ìyẹn lọ báyẹn bọ̀bọ̀ ìsọ̀rọ̀ gan ẹ jẹ́ kẹ́kẹ́ kó gbọ́ ohun tó sọ lẹ́nu náà ká tó máa tẹ̀síwájú. Everybody listen to me carefully o. Ìgbà tí mo rí kọ́mẹ́ǹtì mo kàn rẹ́rìn ni bóyá nǹkan táwọn bàbá Awólọ́wọ̀ ṣe ń gbà yẹn bóyá ó wrong àbò right àbò wrong. Ẹ̀yin sọ fáwa pé Ìbàdàn was a capital ló jẹ́ kán gbé Cocoa House lọ sí Ìbàdàn. One Lagos state was a capital kí ló dé tán fi force refinery tán fi sí Rivers state. Because Rivers state jẹ́ ibi tán ti ń wa epo. Mo máa sọ pé àwa Yorùbá ò gbọ́n. Àwọn bàbá Awólọ́wọ̀ wà lára àwọn tó ṣùkú wa ṣìnà dè ní ó gbà that's your own problem. Ondo state ló supply kòkó jù láyé western region àwọn àtèkìtì kan ni wọ́n àwọn ló supply kòkó jù àwọn ló wà ní number 1 wọ́n dẹ̀ lọ gbé Cocoa House wọ́n lọ gbé sí Ìbàdàn. And you are telling me because Ìbàdàn was a capital when Lagos was a capital in Nigeria ẹ̀dẹ̀ rántí láyé western region owó kòkó náà fi ń finance both north south and east and south owó kòkó là ń ná nígbà tí wọ́n ti discover crude oil. And you are telling me because Ibadan was a capital when Lagos was a capital why dem put 4 refinery nígbà tó ń discover crude oil tó ń fi sí Rivers state tó ń fi sẹ́kọ̀ọ́. Mo ní àwa Yorùbá ní problem ara wa sí o lè like Awólọ́wọ̀ that's your own kò kàn mí but for us to say the fact that's the truth. Bàbá o kò wà polite pé wọ́n pé Ondo state ló produce kòkó jù tó pé owó kòkó yẹn náà fi ń finance Nàìjíríà nígbà yẹn o tó wá sọ pé Ìbàdàn ni wọ́n lọ gbé sí torí pé ó jẹ́ capital. Èmi wá fún gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Yorùbá tẹ́ ń comment under comment section pé because Ìbàdàn was a capital ló jẹ́ kán fi Cocoa House síbẹ̀ when Lagos was a capital kí ló dé tán fi force refinery kan lọ ṣe sẹ́kọ̀ọ́ simple question. Ìgbà tó da tán nu ti Yorùbá náà mọ̀ pé wọ́n á lọ gbé sí Ìbàdàn tán gbé síbi tó wà tán ibi tó ti nígbà yẹn Ìbàdàn ò tí ì máa kan ṣọ́ọ̀kan mọ kan tó sì ń jẹ́ kòkó nígbà yẹn ni if not pé bàbá Awólọ́wọ̀ gan ló ṣẹlẹ̀ àwọn lójú ní Ogun state pé kan jẹ́ kan lọ máa gbẹ kòkó. Èkìtì and Ondo ló produce kòkó ju ẹ̀dẹ̀ máa tó bá máa search Ondo state náà máa kọ síbẹ̀ láyé western region Èkìtì and Ondo ìkan ni wọ́n. And you coming out and say I should be careful àbí ìwọ gan tó yẹ kó wà careful you are sending me threatening message you are not okay sir. When Lagos state was a capital of Nigeria ìgbà tán fẹ́ ṣe 4 refinery kí ló dé tán lọ ṣe sẹ́kọ̀ọ́ tán ṣe sí Rivers state. Ẹ̀yin gan lẹ mọ̀ nǹkan tẹ́ ń sọ you don't know what you are saying sir. Most people gbogbo yín tẹ́ ń sọ pé Ìbàdàn was a capital mo wá bí gbogbo yín báyìí when Lagos state was a capital kí ló dé tán ṣe 4 refinery tán gbé lọ Èkó tán ṣe sí Rivers state níbi tán ti ń wa epo. Ẹ pẹ̀lẹ́ sà. ṣé ẹ ti rí abẹ́rí ó wá ṣàlàyé pé wáì tí wọn ò ṣe fún Ondo ní Cocoa House tí wọ́n gbé wá Ìbàdàn ẹnìkan wá dá lóhùn pé nítorí pé ó jẹ́ pé capital ní Ìbàdàn. Brọ́dà mi wọ́n jẹ́ parọ́tọ̀ jẹ mo rí pé òye yí ọgá ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan ní òye ọ̀tán. Bẹ́ẹ̀mi náà ṣe wà yìí àwọn èèyàn máa correct mi tẹ́mi náà dẹ̀ máa gbà gbogbo nǹkan kọ́ ní òye yẹn tán o. Ìbàdàn tó ń wò yẹn tí Awólọ́wọ̀ bá wà sentimental ni gbogbo tó rí Ìbàdàn wọn ò ní rí sọ̀rọ̀ pé Ìbàdàn capital ni wáyé tó gbé radio station síbẹ̀ Ìbàdàn capital ni wáyé tó gbé the first television station tó gbé síbẹ̀ Awólọ́wọ̀ ló ṣe gbogbo yẹn o before Cocoa House kó tó ka Cocoa House l'Awólọ́wọ̀ ti ṣe gbogbo àwọn yẹn tiẹ̀ n'Awólọ́wọ̀ ṣe yẹ fún sọ ọmọ pé Ìbàdàn kì í ṣèlú Awólọ́wọ̀ ọmọ kẹnẹ l'Awólọ́wọ̀ dẹ̀ ní capital nílùú tiwọn náà Ìjẹ̀bú ní capital tiwọn capital àti Ìjẹ̀bú òun ní Ìjẹ̀bú Òde wáyé tí ò gbé gbogbo ẹ̀ lọ sí Ìjẹ̀bú Òde. Kíní kan ṣẹlẹ̀ tí ọmọ mi Èkìtì yẹn tó ṣe ó ṣe fídíò 3 kan táwọn èèyàn táàgì mi mo wá save ẹ̀ mi ráàyè láti gbà yẹn mo wá fẹ́ yanjú ẹ̀ mo fẹ́ yàn nàná lórí ẹ̀ lónìí níbi tó ti sọ̀rọ̀ nípa ọ̀fẹ́ àti ègbé. Àwọn èèyàn mọ̀ tún mọ ìyàtọ̀ tó wà láàrin ègbé àtọ̀fẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀bà nílùú Èkìtì bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà lẹ́gbàá bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà lọ́yọ̀ọ́ kódà nílùú Ìlọrin ẹ̀bà ní Kogi ẹ̀bà. Àwọn èdè Yorùbá yìí irú ẹ̀ ní ẹ̀bùn tọ́lọ́run fún bọ́dà mi yìí láti ìlú Èkìtì. Ọlọ́run bùn lẹ́bùn Yorùbá gan gbọ́ tẹ́ bá sọ kankan yóò mọ ìtumọ̀ rẹ̀ yóò wá máa tún fún yín yóò spẹ́ẹ̀lì ẹ̀ yóò gba yín gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tó dáa jẹ́ kí n láìkẹ́ mo láìkẹ́ gan o ẹ̀ mọ́jẹ̀ parọ́ tán jẹ́
èmi láìkẹ́ tó bá di àṣà Yorùbá mú tí bá ń promote ẹ̀ ó correct ó ṣe explain ẹ̀ ó correct gan ibẹ̀ mo ti mọ̀ pé ó gbọ́ Yorùbá inú mi máa dùn tí bá pàdé ìyà tó gbọ́ Yorùbá ẹ̀ má jẹ́ parọ́ tẹ̀ ń jẹ tó jẹ́ pé tẹ bá sọ wọ́ báyìí ó ti mọ tẹ́ lọ ọ̀bọ̀n yẹn gbọ́ Yorùbá pé tá pè Yorùbá nù ẹ mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ pé yẹn gbọ́ Yorùbá Èkìtì ò sí nínú ìlú tẹ́ gbọ́dọ̀ tọ́ka sí pé wọn ò gbọ́ Yorùbá Èkìtì gbọ́ Yorùbá púpọ̀ torí púpọ̀ nínú èdè Yorùbá la fi Èkìtì kọ́ lórí pé iná fi Èkìtì produce àṣírí lẹgbẹ́ lẹ́nu mi lénìí kì í ṣe èdè Ọ̀yọ́ òun nìkan ló create èdè tó bá fẹ́ gbọ́ pọ̀npọ̀n náà yan Yorùbá wá sí ilẹ̀ Ìjẹ̀ṣà wá sí ilẹ̀ Èkìtì wá sẹ́gbàá ọ̀ gbọ́ Yorùbá tẹ́ pé inú rẹ̀ mọ̀ tó bá rẹ̀ tó gbọ́ Yorùbá ń bẹ̀ tá bá ń sọ pẹ̀lú èdè wọn ọkàn rẹ̀ ó dẹ̀ máa balẹ̀ èdè Yorùbá ló ní ẹwà tó báyìí ẹwà kan wà nínú èdè Yorùbá tó yàtọ̀ sí wóróworó tá a fẹ́ ń tajà tá a fẹ́ ń ra ọjà láàrin ara wa ìyẹn lọ́pọ̀lọpọ̀ máa ń rò pé ní èdè Yorùbá wo ni mò ń sọ fún yín nígbà kan pé kì í ṣe èdè Yorùbá nìyẹn èdè àárín ìlú nù Ìgbò lè gbọ́ Haúsá lè gbọ́ anybody lè gbọ́ ṣùgbọ́n ẹwà èdè Yorùbá tá à ń pè ní ẹwà èdè tá à ń pè ní kò mú òkun èdè Yorùbá kò sẹ́dá tí Ọlọ́run ò lè fún èèyàn lè wá láti Èkó tí ó gbọ́ tí ó máa sọ lẹ́nu jẹ́ pé ẹ̀yin gangan ẹ̀ máa rí iná lẹ́nu ẹ̀ tí máa ń sọ pé ọ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ náà bí ọ sí mo wá lọ ti rédè yìí mo lọ ti rí nǹkan tó ń sọ yìí lẹ́fì mọ̀ tún ẹwà èdè Yorùbá ẹ wo brọ́dà yìí ó wá ń sọ̀rọ̀ kan àwọn èèyàn wá sọ̀rọ̀ nípa igbé wọ́n sọ̀rọ̀ nípa oògùn fún inú mi wá dùn bó ṣe tàn yẹ́bẹ́yẹ́bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa ń tán pè ní ọ̀fẹ́ àti igbé kánákò gbogbo àwọn tó jẹ́ fámìlì kan náà ná àwọn oògùn ọ̀rọ̀bọ̀ mọ́ igbé tẹ̀ ń wò yẹn tó máa ní igbé gbé mi igbé ní máa gbé yẹn kúrò nínú ìṣòro tí ó lọ jù ú àpàjá náà máa gbé yẹn ṣùgbọ́n most times ìdágbé ní àpàjá òun ni nígbà à ń lo kiri kan ọ̀tọ̀ tó ní àfẹ́rí àti ìṣújú ọmọ ìyá kan náà ni wọ́n ìṣújú àfẹ́rí ọmọ ìyá kan làwọn nínú oògùn òun làwọn èèyàn máa ń so kọ́rùn tí wọ́n ní tí kìnní kan bá ṣe kìnní kan àáfẹ́kù tí kìnní kan bá ṣe kìnní kan àáfẹ́kù àfẹ́rí nù tá bá wọ ẹ̀ ní rí ìwọ́n máa rí yín ẹ̀yìn ò ní rí the only person tí ó rí ni ẹni tó bá jẹ́ alágbára bí àwọn ìyá mi tó bá wà lérò sọ̀rọ̀ yẹn òun máa rí bọ̀ wọn ò ní jẹ́ kó rí orí rẹ̀ bọ́dà wa ìwá sọ̀rọ̀ lórí àfẹ́rí àti gbé àwọn èèyàn máa ń bá jiyàn pé ọ̀fẹ́ àbí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀fẹ́ àti gbé pé ọ̀fẹ́ ọ̀pọ̀ ìwá ní ẹrù náà máa ń fi ọ̀fẹ́ gbé kì í ṣe ènìyàn ṣùgbọ́n kò yí àwọn èèyàn tó tọ́ ọ̀fẹ́ ẹ máa gbọ́ tá bàbá máa dá láṣà wọ́n máa pa láṣà mọ̀ wọ́n ní ẹlẹ́rù ní kọ́kọ́ fẹ́ ẹlẹ́rù ní kọ́kọ́ fẹ́ ó yẹ kẹ́ ti mọ̀ pé ẹrù ni wọ́n fi ọ̀fẹ́ gbé wọ́n ní ẹlẹ́rù ní kọ́kọ́ fẹ́ àgbéfúyẹ́ àmọ́ fi jàjàkadì ni kì í ṣe ìjà bọ́ksì o àgbéfúyẹ́ ìjàkadì làwọn bàbá máa fi jà ń jọun tó gbẹ yóò dàbí kékeré ni kí wọ́n làkọ́ gbé ẹlífàǹtì bíi kékeré ní òrì ẹ máa dápẹ́ kékeré kíní tí máa dàbí ìrèké fùlùfùlù tí máa dàbí ìrèké èsún tí Yorùbá ń pè ní èsún òun ló farajọ ìrèké tẹ̀ máa ń wo nínú igbó yẹn tẹ́pẹ́tẹ́ bá sáná sí yóò máa kún ní tí máa ń jó òun ni Yorùbá máa ń pè ní kékeré ó tún ní tán fi yẹn ṣe ní èdè Yorùbá wọ́n ní ọdọọdún ní kékeré máa dáràn náà Ọlọ́run mọ́jà àríwá aláàrú yẹn àárín lọ bẹ̀yẹn lónìí odijọ́ mi ọjọ́ rẹ̀ kékeré yẹn tẹ́ ẹ bá wo fùlùfùlù nù rẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni ó dàbí kíní fóòmù tẹ́ ẹ bá gbé dání ó fúyẹ́ gan tẹ́ ẹ bá lo àgbéfúyẹ́ kò sí tẹ́ ẹ lé gbé ìjàkadì náà wọ́n fi yẹn ṣe bọ̀bọ́ yẹn kò parọ́ ó gẹ̀ẹ́tì ẹ̀ màá mú fídíò ẹ̀ wá tẹ́ ẹ rí sìn. mo ti ní conversation pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe kan tí mo sọ wípé kò sí oògùn ọ̀fẹ́ jọ argument lọ́kàn argue prove it kò lè prove ẹ̀. So my brother kí náà ń pè ní oògùn ọ̀fẹ́ mo ti sọ kíní yẹn rí o táwọn aláìmọ̀kànmọ̀kàn sọ pé they are the same thing kíní kankankan
kí ni wọ́n ń pè ní oògùn ọ̀fẹ́, kí ni ègbé, kí ni ọ̀fẹ́, kí ni ègbé, kí ni àpàjá, mo ti sọ rí. ọ̀fẹ́ kì í ọ̀fẹ́ yàtọ̀ sáwọn eléyìí tó ń disappear yẹn. àwọn bàbá wa ń lo ọ̀fẹ́ fún ẹrù tó wúwo ni, àwọn bàbá wa ń fi ọ̀fẹ́ ń gbẹ́rù. ọ̀fẹ́ yàtọ̀ sí ègbé, ó yàtọ̀ sí àpàjá. bóyá wọ́n lọ long journey, ẹrù tó ń dẹ̀ gbé ó jẹ́ ẹrù tó wúwo táwọn fi débi tán lọ bí ìgbà téèyàn mú handkerchief ló ṣe máa rí, bí ìgbà téèyàn mú hanky, kíkiní yẹn wúwo kán máa irú ẹrù bí ìgbà téèyàn mú hanky tó bá ti ṣe ọ̀fẹ́ náà fi gbé, téèyàn mú handkerchief táwọn fi débi tán lọ, kò kàn dẹ́ndé àpọ́n gbé nǹkan kan. ẹni tí ò wá lu ọ̀fẹ́ tán bá ní kó wá gbẹ́rù yẹn, ẹ̀yin mẹ́wàá gan lè má lè gbé dìde. nǹkan tẹ́nìkan gbé wá látoko kán ní kẹ́yìn mẹ́wàá wá gbé ẹ lè má lè gbé dìde. so ara nǹkan wọ̀nyẹn náà ń lò ní olden days láti fi gbé ẹrù tó wúwo heavy load délé láyé ìgbà tí ò sí mọ́tò tí ò sí nǹkan kan. so ìyẹn náà ń pè ní ọ̀fẹ́ o. tẹ́ sọ pé kán mú evidence wá pé kò séèyàn tó rí evidence fún nǹkan tó ń pè ní ọ̀fẹ́ nìyẹn. tán bá lọ oko, bóyá wọ́n pẹran, bóyá wọ́n pa nǹkan, àbí wọ́n di ẹrù tó yẹ pé èèyàn 5 ò lè gbé, at that spot àwọn nìkan ló dẹ̀ wà ń bẹ̀, wọ́n dẹ̀ fẹ́ gbé, wọ́n wá lu ọ̀fẹ́. wọ́n ń ṣe àwọn kan, bàbá wa kan láyé ìgbà wọ́n ń ṣe sínú ìròka, àwọn kan wọ́n lè ṣe kán gbé kọ́rùn bí wọ́n lè ṣe sínú bead ní ancient days ní o. wọ́n á dẹ̀ gbé ẹrù yẹn tó yẹ pé ẹrù yẹn wọ́n lè even ọ̀fẹ́ ọmọ 5 years ó lè fi ọ̀fẹ́ gbẹ́rù. kán ní kẹ́yìn 5 tẹ́ ẹ̀ lu ọ̀fẹ́ wá gbé, kẹ́ má lè gbẹ́rù yẹn dìde kúrò ńlẹ̀. my brother, ẹ kàn ń gbé àwọn kinní yẹn síra wọn, ẹ̀ẹ̀dá kankan gan mọ̀. that's what they call ọ̀fẹ́. ọ̀fẹ́ nìyẹn. ọ̀fẹ́ yàtọ̀ bóyá ègbé lẹ́dẹ̀ fẹ́ sọ àbí àpàjá, bọ̀ ọ̀fẹ́ wọ́n fi ń gbẹ́rù ni. ọ̀fẹ́ ọmọ gbẹ́rù mọ́lẹ̀, jíjà gbé ọ̀fẹ́, wọ́n fi ọ̀fẹ́ ń gbẹ́rù. ègbé ó yàtọ̀, àfẹ́rí ọ̀fẹ́ ó yàtọ̀, àgbéfúyẹ́ ọ̀tọ̀ ni. àgbéfúyẹ́ wọ́n á máa fọ náà gbẹ́rù, wọ́n á máa fi ọ̀fẹ́ gbẹ́rù, ṣùgbọ́n títọ́fẹ́ ẹrù tẹ́ fi gbé wọ́n á máa fi disappear òdìdí ilé. òun làwọn kan tó ṣe drug níjọ́un tó ṣe cocaine tí wọ́n gbé èrè kan síbí, wọ́n lè kẹ́ máa mú èrè kan lọ sí London. tí èrè yẹn bá dé lọ́nà takọ́tabo ní títí Nàìjíríà bí ó gbé drug láti bí yóò sì lọ gbé bá dé London. nǹkan tí bọ́dọ̀ wa yẹn tẹ̀lé láti explain nìyẹn fẹ́yìn èèyàn wa kẹ́lẹ̀ bá mọ̀. àwọn èèyàn rò pé òpùrọ́ ni bọ́ nítorí pé ìjọ òbó òyọ́ pọ̀lọpọ̀ lójú orí báyìí. kíní kan wá ń bẹ tí bọ́dọ̀ wa yìí náà sọ̀rọ̀ lé lórí tí mo fẹ́ mú wá nígbẹ̀yìn, tí mo fẹ́ correct òun náà tó ti ṣe mistake. aṣọ ọlọ́pàá Cocoa House, bàbá wa Báfẹ́mi Awólọ́wọ̀ àwọn ni wọ́n ṣagbátẹrù Cocoa House ó sì wà nílẹ̀ Yorùbá lónìí nílùú Ìbàdàn. bọ̀bọ́ yẹn wá ní bàbá Awólọ́wọ̀ gan ṣàṣìṣe, tí àṣìṣe tán ṣe ni pé ṣé Ìbàdàn ní ń produce kòkó ni, ṣé bí Oǹdó ní ń produce the largest cocoa as at that time. why ṣe mo gbé Cocoa House sí Oǹdó? pé the same problem ní Nàìjíríà náà ní, pé Nàìjíríà ò ní problem, pé Èkó jẹ́ capital nìkan nítorí pé Ìbàdàn jẹ́ capital ni wọ́n fi gbé Cocoa House wá sí Ìbàdàn. ó ní no wípé ṣe bí Èkó ṣe bí capital ni, why tí kò ní refinery tí wọ́n fi refinery sí Port Harcourt. ó ní ṣe bí kò produce oil, ó ní ṣe bí kò produce oil, why tí wọ́n fẹ́ kò ní refinery tó kó jẹ́ capital. wọ́n wá fẹ́ kò ní capital, ṣùgbọ́n gbà tí wọ́n fẹ́ máa pé refinery wọn ò fẹ́ kó. mo fẹ́ kí bọ́dọ̀ wa lọ wá mọ̀ lé ní pé Awólọ́wọ̀ ò jẹ̀bi, kò dẹ̀ ṣe mistake. àkọ́kọ́ náà refinery tó rí ní Port Harcourt yẹn tó pé Port Harcourt jẹ́ producing oil producing state ṣé Kaduna ṣé oil producing state ni Kaduna tó ń wò yẹn? wọ́n fún Kaduna náà ní refinery. Èkó tí wọn ò fún ó wà political, iṣẹ́ Ọbásanjọ́ ni. bàbá Matthew Òkìkíọlá Ọbásanjọ́, àwọn àwa burúkú tó wù sílẹ̀ Yorùbá nìyẹn. wọn ò fúnlẹ̀ Yorùbá ní refinery látàrí wípé kò fẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbòòrò. ṣé bẹ́ẹ̀ ní ìrìn bàbá Matthew Ọbásanjọ́ lẹ́jọ́ mẹ́ta yìí pẹ̀lú Òbí
tí ń lọ sàdánbúrà tí ń lọ káàkiri gbogbo mítì àwọn ibi káwà tẹ́ pé ọlọ́run ló yọ ó fẹ́ lè bẹ́ ibẹ̀ ni ìbá ti dá lápá. mi máa mú fídíò yẹn wá fún yín bọ̀ kò nídìí tọ́lọ̀ bá dẹ̀ ní kí n ṣe bóyá máa mú wá máa àtàchẹ̀ mọ́ fídíò tí mo fẹ́ lò mí. torí Awólọ́wọ̀ ṣàìdá o kò ṣàbúrú. Yorùbá tó gbọ́ àgbọ́jù Yorùbá ó yẹ kó digest ẹ̀ díẹ̀ kó tó máa wo apá tún apá sí èèyàn kì í mọ nǹkan tán tí mo fẹ́ kọ́ ọmọ nu. lọ́dà mi ẹni tó bá mi rí ọ̀gbẹ́ni yìí ẹ bá mi táàgì ẹ̀ pẹ̀lú fídíò yìí mo kàn fi correct ẹ ni because ẹni tí mo fẹ́ràn ni èèyàn kì í mọ nǹkan tán. ṣé ilé Haúsá produce oil tàbí gbé refinery lọ́bẹ̀ the largest refinery in West Africa ló wà ní Kaduna o kì í tún ṣe Port Harcourt lọ béèrè tán the most largest ní Africa wọn náà gbé sí Kaduna owó tán ná síbẹ̀ yẹn ju owó tán ná títí Port Harcourt àti Warri lọ wáyé tí ọwọ́ àtijọ́ òfin kò tó bá gbé refinery yẹn wà lẹ́kọ̀ọ́ lónìí kò ní parẹ́ problem tó dé bẹ́ẹ̀ po lónìí kò ní ṣẹlẹ̀ torí Haúsá alájẹrun ni Ìgbò alájẹrun ni wọ́n gbọ́ àwọn ọ̀ràn yẹn àwọn àjẹrun ibẹ̀ ni wọ́n kó bu refinery yẹn sí tó bá jẹ́ pọ́dọ̀ Yorùbá lọ àwọn ò ní jẹun Yorùbá ṣe náwó sí yóò ti yọ that is Yorùbá people for you. àwọn ibi tí Fúlàní dominated area wọ́n cripple economy bẹ̀ yẹn ẹ lọ wo lọ́rin mi lọ́rin ṣe rí lọ́rin náà ti create láti 76 ẹ lọ wo ayé wọn bó ṣe rí lẹ́nìí ẹ lọ wá jẹ àrùn lọ́rin internal revenue Ìlọrin ẹ lọ wò ó. bọ́dà mi ẹ má tàǹpà ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bó ṣe lọ yẹn inú mi máa ń dùn sí ẹ gan torí pé tá a bá pé méjì mẹ́jọ báyẹn mo mọ tá a máa fà ayé ó dẹ̀ máa gbọ́n wa inú mi dùn tí n bá rí wọ àti tọ́lẹ̀s èyí méjèèjì yẹn fídíò yín mi ì sí ẹ̀rí mi ì fẹ́ kọ́ ṣe mistake láàrin yẹn Awólọ́wọ̀ yìí ṣèyàn burúkú èèyàn dáadáa ni tó bá jẹ́ pé èèyàn burúkú l'Awólọ́wọ̀ ni bí Tinubu ṣe ronú ló ṣe ronú yóò máa ronú Èkó àti Ràgbìjì nìkan nílẹ̀ Yorùbá bí Tinubu ṣe ronú ló ṣe máa ronú. Awólọ́wọ̀ bá ti develop kẹ́nẹ̀ náà kó gbàgbé Ìbàdàn àkókò mọ̀ pé tìlú rẹ̀ ló ṣe ọ̀wọ́ àìtó gbé lọ sí Ìbàdàn ibi tó ti jáfe tó ti forí jìn Awólọ́wọ̀ nìyẹn. area yẹn lọ́ọ́ ti forí jìn Awólọ́wọ̀ ìwọ lè má gbọ́tọ̀ débẹ̀ bọ̀ bó ṣe rí nu. ọmọ akẹ́lẹ́ l'Awólọ́wọ̀ kì í sọ́mọ Ìbàdàn wọ́n àti ní develop Ìbàdàn ìgbà tí yanjú ọ̀rọ̀ Ìbàdàn kò sí Ìbàdàn kankan ní gọ́ọ̀mẹ̀ntì gbà yẹn kò sí Ìbàdàn tí ń bá Awólọ́wọ̀ ta kàn gbà nígbà tí Awólọ́wọ̀ fi Ìbàdàn lẹ̀ àwọn tó kù lọ́wọ́ àwọn Bọ́lá Ìgè gbogbo wọn Ọ̀ṣun náà ti wà àmọ́ tí wọ́n dánwò Bọ́lá Ìgè gbé pólí Ìbàdàn ó mú ẹ̀ka rẹ̀ ó mú lọ sẹ́sàkì ẹsẹ̀ Afọlábí ó mú ẹ̀ka rẹ̀ ó mú lọ rèé onírè poli tẹ́ ń wọlé ní gbogbo wọn láti jọ Ìbàdàn poli ní o Ìrè center Ìbàdàn poli Ìrè center Ìbàdàn poli ẹ̀sàkì center. bàbá Bísí Àkàndé òun náà mú NC lálọ́bẹ̀ ẹ bèrè lọ́wọ́ àwọn tó wà bàdàn gbàdàn pé kí láwọn wá mú kiri dùntọ́ orí bá ti fún wọn náà lọ ni wọ́n gbẹ́kẹ̀lé lọ́yọ̀ọ́ state gbà yẹn tẹ́mi bí ìlú ìbọn tẹ́mi nìyẹn o Èkìtì tẹ́ ń wọ́n ìlú mi ni Ilẹ̀ Ìjẹ̀ṣà ìlú mi ni Ọ̀yọ́ Aláàfin ìlú mi ni Èkó ìlú mi ni Ìjẹ̀bú ìlú mi ni Abẹ́òkúta Ògùn state ìlú mi ni ayé àwọn ọbẹ̀ ọ̀sà àti nítumọ̀ tára Abẹ́òkúta bá ń jó tínú wọn ń dùn màá máa fọwọ́ rẹ sọ̀yà pé mi ni mo ṣe tí inú ará Ìjẹ̀ṣà bá ń dùn ọkàn mi máa balẹ̀ o là ń wá fáwọn ará Kwara náà káyé tiwọn náà ó lè bá nítumọ̀ tí tèmi nu wo ilẹ̀ Yorùbá ló jẹ mí lógún kò sí tó kàn mí tí máa fẹ́ jà fún ìlú mi nìkan máa jà gbogbo gbà mo ti jókòó pẹ̀lú lọ́balọ́ba mo ti jókòó pẹ̀lú lóyè èyí máa dìmáàndì pé nǹkan báyìí ṣùgbọ́n àkójọpọ̀ gbogbo ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbádùn papọ̀ torí mo mọ̀ pé àwọn bàbá wa ṣiṣẹ́ ni wọ́n tá a bá tàn dí ìmẹ̀ títí ẹ̀ rí i pé ní àjọ mi Kwara mo ti wá èmi tí mo dúró yìí ìran Kwara ni mí torọ́ ọmọ ìgbọ̀nà ni mí ìgbọ̀nà ti jìnnà sílùú Ọ̀fà
ìbẹ̀rẹ̀ bàbá tèmi ti ṣẹ̀ wá sọ́ba àgùn bàbá tàn di ìgbẹ̀nà náà á tún tàn padà sọ́yọ́ tàbá tàn látọ̀yọ́ á tàn padà sílé Ifẹ̀ kí wàá ní náà tá a fẹ́ máa yí padà tá a fẹ́ máa dààmú ara wa lé lórí bó ṣe rí pẹ̀lú kọ̀ọ̀kan náà wà nùgbọ́n tó ń jà fẹ́kìtì lénìí bàbá tàn dí rẹ títí ó lè sọ́mọ ìgbà nìyẹn àbọ̀ ọmọ Ọ̀yọ́ bó ṣe lọ káàkiri nu ibi tá a bá ara wa lé lérè ìdí nìyẹn tí òbọ̀ gbọ́dọ̀ fi yanra wọn lọ́tà tá a bá ń bára wa sọ tá a ń tara wa jẹ ni àwa ni ẹ̀dá tó jẹ́ pé kò síbi tí ìṣẹ̀lẹ̀ wa ńlẹ̀ Yorùbá lónìí kò sí bí Badagry ṣe jẹ́ ìlú tó jẹ́ pé ó yàtọ̀ láàrin ilẹ̀ Yorùbá tó pé èdè wọn yàtọ̀ sí tiwa wọn ara àwọn èèyàn tán tàtibẹ̀ tàtòpò lọ sékìtì òun ló pọ̀ jù mélòó la fẹ́ kà gbogbo àwọn mọ̀bà tí a bá ti pọ̀ mọ̀bà tẹ̀ ẹ́ rí dáńkọ̀ mọ̀bà ọmọ Èkó ni wọ́n àwọn ìran mọ̀bà ìran Èkó ni wọ́n nínú ìtàn ilẹ̀ Yorùbá yẹn lọ wádìí mọ̀bà dáadáa ọmọ Èkó ni gbogbo wọn àwọn ni wọ́n ní Erémi Èkó àwọn ni wọ́n ní ojú odò àwọn ni wọ́n ní island àwọn mọ̀bà lónìí ìran wọn dẹ̀ pọ̀ nínú ìran Yorùbá lénìí gbogbo kíní láǹtà láti yanjú kó lè yé àwọn èèyàn wa ẹlòmíì ó kó ilà sẹ́nu báyìí yóò rí Yorùbá ẹgbẹ́ rẹ̀ tó kọlà sẹ́nu yóò máa bá a fà á pé lílé iṣẹ́ yóò fi iṣẹ́ ilẹ̀ ni láì mà pé bàbá rẹ̀ ló fẹ́ fi ìyà jẹ ìtàǹtà láti sọ fún yín nìyẹn ẹ má ronú bí Fúlàní ṣe ronú ìròrí yìí wọ́n ti kí sáwa náà lọ́kàn àwọn á ronú bí Fúlàní ó wà lára àwọn problem tá a ní táàtà láti yanjú lójoojúmọ́ ìgbà wọn pín Ọ̀ṣun àtọ̀yọ́ ẹ wá wo nǹkan lọ́sùn ẹ wọ̀ Ọ̀yọ́ bó ti rí wọ́n ṣe ń develop state ẹ padà ní so ẹ wá yin Awólọ́wọ̀ tó wò ronú báwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣe ronú kó o máa kó nǹkan lọ kíní lẹ́ni ẹni tí ń govern Ogun State ọmọ Ìjẹ̀bú Kẹ́nẹ́ ni ẹni tó ṣe vice president ti Nàìjíríà láìpẹ́ yìí tó kúrò ọmọ Ìjẹ̀bú Kẹ́nẹ́ ni definitely ní tọ́lọ́run ó ṣe nínú ìrìn àjò òlu Ọlọ́run ó ṣe tó bá ti lè gbó lórí kan jáde ńbẹ̀ ṣé Kẹ́nẹ́ wà á lọ́mọ lẹ́nìí tí gbogbo tó yẹ kí wọ́n mọ ní ṣe wọ́n mọ rí lẹ́nìí ibi tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní kò dìgbà tẹ́ bá tó já àwọn èèyàn lógún tẹ́ ẹ kó ọ̀rọ̀ wọn tẹ́ ẹ lọ kó fún ẹlòmíì ọ̀rọ̀ tó yẹ kó tá sí Kẹ́hìndé ẹ lọ kó fún Táyé kò ṣe dìgbà yẹn nítorí Ọlọ́run ó ṣe the best thing ni pé ẹ kọ́ Táyé àti Kẹ́hìndé papọ̀ ẹ jẹ́ wọn mọ̀ pé ọmọ ìyá kan náà ni wọ́n pé tó bá ti bọ́ sọ́dọ̀ kan nínú wọn èyí méjèèjì rẹ jọjọ ní. nítorí tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ayé ògùn ayé òtọ́ gbogbo òlú gbogbo nǹkan ò ní ìtumọ̀ àwa ẹ̀dúró pé kí nǹkan ó bàjẹ́ a máa fi kí nǹkan ó dáa ni ìran mẹ́nu tèmi lè fọwọ́ sọ̀yà lé lórí anywhere in the world ọkàn mi balẹ̀ lórí ìran mi gan torí tọ́ bá fi nǹkan kan Yorùbá tó bá ní wà very careful ìfẹ́ gbọ́ aburú kankan níbí báyìí tó bá ní yẹ ẹsẹ̀ má wọ̀rì àdéhùn ti wà sọ bẹ́ẹ̀ fà láwùsá yóò mọ̀ wọ ni wọ́n ní kọ́kọ́ sàsí kó tó bẹ̀rẹ̀ sí ní jí tó fẹ́ jí kọ́ lè mọ báwọn ṣe rí tẹ́kẹ̀ wọn lọ́wọ́ gbogbo pásítà sáwùsá lù ní Nàìjíríà eléyìí tí ò bá ti parẹ́ eléyìí tó wà lẹ́kọ̀ọ́ ni port authority ẹ̀ kò ti parẹ́ lọ́gbẹ́ Murtala Muhammed airport tó ní Kánò ló wà yóò ti tán yóò ti dàyàbulẹ̀ tí ò ní function mọ́ àṣírí ẹgbẹ́ ọlọ́mọ ilé nìyí torí ẹ̀ brọ́dà wa máa rò pé bóyá torí pé wọ́n gbé Cocoa House sí Ondo Èkìtì Awólọ́wọ̀ ṣàìdá o bó ṣe yẹ kó rí ló ṣe rí yẹn capital ló yẹ kó wà tí nǹkan bá jáde láti kó wá sí gbòòrò wọ́n bí lè pé Ìbàdàn ní settlement gbogbo ilẹ̀ Yorùbá ń gbà yẹn torí òun ló jagun peace nílẹ̀ Yorùbá òun ló create peace fún wa tí Ìbàdàn bá dúró nígbà yẹn ni mo ń sọ pẹ̀lú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tí mo ń bá bọ̀ tí Ìbàdàn ò bá dúró kó dẹ̀ fòótọ́ ló ṣe ilẹ̀ Yorùbá ò ní rí báyìí lédè Òṣogbo ti lọ sábẹ́ Ìlọrin sábẹ́ àwọn Fúlàní bí Ìlọrin ṣe lọ kí wọ́n alábàdóde ẹ wo ní gbogbo ilẹ̀ Yorùbá pápátá gbogbo state mẹ́fẹ̀ẹ́ fata nílẹ̀ Yorùbá Ìlọrin ò lè produce ordinary bàtà dọ́là Ìlọrin ò lè dá kankan produce ẹ lọ wá IGR Ìlọrin kò tó tẹ̀kìtì gbogbo ilé ìwé yẹ kó fún wa ní brain pé àwọn ará abẹ́ ní gọ́fànì Ìlọrin ló jẹ́ káyé Ìlọrin ó polúkúmuṣu bó ti polúkúmuṣu yẹn jẹ́ pé gèlè làwọn ará abẹ́ bìlíìfù nínú wọn wà máa retí Ọlọ́run ìṣẹ́dọ̀ kan máa retí iṣẹ́ ọwọ́ wọn wà retí Ọlọ́run lójoojúmọ́
sẹ́nà kí lọ́ọ́ jókòó sórí pé à ń retí iṣẹ́ ọwọ́ wa wọ́n máa ń retí iṣẹ́ ọlọ́run lójoojúmọ́ lọ́dọ̀ wọn ó sọ ọ̀pọ̀lọpọ̀ olúdolòsì níbẹ̀ àwọn tó jẹ́ ìran Yorùbá níbẹ̀ yẹn ẹ lọ wò wọ́n ibẹ̀ lólówó ti pọ̀ jù tó máa ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lórílẹ̀‐èdè yìí a máa ka àwọn gómìnà side nínú àwọn ọlọ́rọ̀ tó wà lórílẹ̀‐èdè yìí báṣà kan tó ń bọ̀ tí màá tó jẹ́ ẹ gbọ́ òun níbi tí ẹnìkan ti ṣe interview fún ara àwọn tí wọ́n ní eégún olóòlù lágbolé olóòlù gangan ẹgbọ́n tí bàbá yìí náà tó sọ. ẹ bá mi sọ fún ẹ. Wásílà wà láyé nǹkan kan ò ṣe Wásílà o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kán lọ stop ẹ̀ kán ẹ̀gbá RIP ara wọn ni wọ́n ń gbé jáde o Wásílà wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. ẹ jọba wa dárúkọ ní fáwọn tó wọ́n wá sí. orúkọ mi ni Olúwo Ìṣọ̀lá Gbọ́láhàn Akeem. ẹ ṣé bàbá ẹ jọ agboolé bola wà yìí sá. agboolé olóòlù ní òde ajé olóòlù nílùú Ìbàdàn tí wọ́n wà ní ìjọba ìpínlẹ̀ Ìbàdàn North East Local Government. ẹ ṣé bàbá wa pẹ̀lú ìròyìn tá a rí ní orí ayélujára nípa ọmọbìnrin tí wọ́n lóyún báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ sà. ṣé Wásílà. Wásílà bẹ́ẹ̀ ni sà. last year ó fídíò àwọn èrò olóòlù bẹ́ẹ̀ kò rí gbé dáadáa but this very year ní ọjọ́ Thursday tó lọ tó jẹ́ the last day tí olóòlù máa ń jáde so Thursday yẹn gbogbo ọ̀nà ọ̀rẹ́ méjì agúgbù ìta mẹ́rin ló máa lọ so by the time tí olóòlù dé àdúgbò wọn ó múra bí obìnrin according to her ó múra bí ọkùnrin ó wá bọ́ sí farada àwọn lórí òkè ó wá ó ṣe fídíò conference àwọn èrò olóòlù orí olóòlù gangan gbé so ti yé ṣùgbọ́n gbogbo àwọn tó wà ńbẹ̀ ó gbé ato ó gbé àwọn míì náà tí wọ́n jẹ́ ẹntọ́ràǹdì olóòlù àtàwọn èèyàn yẹn ó wá gbé lọ sórí TikTok ó wá kọ sí TikTok pé this is olóòlù at Sokoti area. ẹ bá mi sọ fún àwọn ará alẹ́ kí wọ́n gbọ́ dáadáa. ọmọ ẹ̀yìn òkú o Wásílà wà láyé o. ẹ bá mi sọ fún ẹ. Wásílà wà láyé nǹkan kan ò ṣe Wásílà o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kán lọ stop ẹ̀ kán ẹ̀gbá RIP ara wọn ni wọ́n ń gbé jáde o Wásílà wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o tó gbogbo information tẹ́ ń gbọ́ tẹ́ ń lórí Facebook àbí anything yẹn pé RIP Wásílà irọ́ ni ọmọ yẹn wọ́n ti ṣèrà padà fún nìyẹn kò sí nǹkan kan tó máa ṣe mọ́ àwọn rúmọlẹ̀ wọ́n ti gba tí wọ́n fẹ́ gbà wọ́n dẹ̀ ti tú sílẹ̀ pé kò náà mọ̀ ṣe mọ́ onáà rẹ̀ tó ẹnu rẹ̀ sọ pé òun ní í ṣe mọ́ so irú kú ló wá fẹ́ pa sàn ní wọ́n fẹ́ pa fúnra wọn ni tí wọ́n fi ń gbé RIP sórí kinní rẹ̀ kò tí ì kó Wásílà ń bẹ láyé ó ń bẹ lé wọn lọ́rẹ̀ méjì o. ẹ ṣé bàbá kí ni ìmọ̀ràn yín fún irú àwọn èèyàn bíi Wásílà náà tí wọ́n ń wúrú wà ní. Wásílà ń gán ti fún ọ nímọ̀ràn jọ yẹn ó ní kí wọ́n má dẹ́jà ó ní tí wọ́n bá ti sọ pé èèwọ̀ ni pé òun ti ṣe báyìí ojú òun ti já pé láyé òun tọ́dún olóòlù bá ti ń bọ̀ gan òun ọmọ fi Ìbàdàn lẹ̀ nígbà olóòlù bá tán òun padà wá sí Ìbàdàn lórí tójú òun rí Ọlọ́run ni ò pa òun so káwọn kíkàlùkù náà rí kí wọ́n fi sàríkọ́gbọ́n bẹ́sẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ wọ́n ní bàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún táwa mẹ́yìn lọ́wọ́ òsì táwa fẹ̀yìn rìn láti bí ìdé sẹ́yìn ẹni tí ò ní yìnyín ò ní yìnyín àwa rí nǹkan yẹn ìgbésẹ̀ wa wáyé lórí ẹ̀ òun náà ìgbà tí wọ́n padà rí ó sọ pé ìgbà tí òun ti ṣe nǹkan yẹn lára àwọn ò ti yá but for the interest of peace torí táwọn èèyàn bá rí wọ́n lè fọwọ́ bà kí wọ́n máa nà án so àyìn láti mú kó lé a lọ fi sọ́dọ̀ àwọn agbófinró kí tẹ́ńṣẹ̀ yóò fi lọ sí ilẹ̀ tó gba àwọn tí wọ́n rí TikTok yẹn ní ẹ̀yà lọ bolé wọn. ṣé fídíò yẹn sì wà lórí TikTok báyìí. ó ti delete ẹ̀ bẹ̀tà wa kọ̀ọ̀kan ní lọ́wọ́ adẹ̀ láwọn pictures yẹn lọ́wọ́ tá a fi lè ṣe back up against yẹn ó agree pé lóòótọ́ ló ń ṣe. ẹ ṣé bàbá wa a rí i pé fídíò kan náà circulate online tí wọ́n ti ń ṣe ìràpadà bí la máa pè fún olùbá ilẹ̀ later la wá gbọ́ pọ́n ní ọmọ yẹn ti báwo ló ṣe jẹ́ bàbá. ọmọ yìí ò kú o so kò sí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ṣe ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tí ò ní gbà ò ní gbà kó rí tèmi ọmọ ṣe mí ní adọ́run mòótọ́ o. ẹ ṣé bàbá wa lórí ọ̀rọ̀ táwọn èèyàn wa máa ń sọ online lórí àgbọ̀ máa fi gbẹnu sọ tí wọ́n máa ní Yorùbá level ṣé Yorùbá level ní ọ̀rọ̀ olóòlù. kí ni jẹ́ Yorùbá level ṣe bí kálukú ń ṣe tí ọ̀jẹ̀ ni kálukú wá nǹkan jẹ́ ní Yorùbá level ẹ ń bá fẹ́. bàbá mi tó fi wọ́n ṣe ẹ̀yẹ. òòṣà ò kí ń ṣe Yorùbá level o mọ́dé bẹ́ẹ̀ ni o tó bá ti ṣe ń èèwọ̀ ẹ̀rọ ni kójú rẹ̀ ó rí tí ò yẹ kójú ẹ̀ ó rí
kò sí ti jẹ́ Yorùbá lẹ́fù tí wọ́n fẹ́ sọ Yorùbá lẹ́fù bẹ́ẹ̀ lè máa sọ bóyá lórí ọ̀rọ̀ ọba bóyá lórí àṣà wọ́n dáa sọ pé nǹkan yìí èèwọ̀ ni tó wá ní Yorùbá lẹ́fù ní tó lọ kọ ẹ̀gbọ́n tí wọ́n ìlú tí wọ́n máa lù fò lóòlù ni wọ́n ní ó dúró dò lélù lóde ó dúró dèṣù ọ̀dàrà pé wọ́n tó bá dúró dò lóòlù níwájú tẹ òun dúró dèṣù ó dúró dèṣù èṣù ó ṣe yóò ṣe mọ́ àwọn nǹkan rẹ̀ kò tí ń díjẹ́ Yorùbá lẹ́fù lọ́dọ̀ olóòlù o wọ́n débẹ̀ ni tó bá ti débẹ̀ ó jìyà bẹ̀ àkátì. ẹ ṣe bàbá ẹ bá a dárúkọ nílẹ̀ kan sí. orúkọ mi ni Olúwo Gbọ́láhàn Ìṣọ̀lá. ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tí olólùwà sí àdúgbò orí báyìí mo wà nínú ilé ní òkè bẹ́ẹ̀ yẹn nínú ilé ní òkè bí tá a ti kó kú ibẹ̀ ni mo wà bọ̀ nínú yàrá bí tá a wà nẹ́ẹ̀tì wà níbi ojú oúnjẹ òun ibẹ̀ ni mo ti ṣe fídíò mọ́tò àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn èrò tí wọ́n wà ní títí káàkiri pé wọ́n dúró de olólùwò kọjá níbí báyìí pé káwọn èèyàn lè máa sá lọ pé olólù Sàrán Atolú ni mo kọ síbi fídíò yẹn pé káwọn èèyàn fídíò ló ṣe àbí fọ́tò fídíò àwọn Àmọ̀tẹ́kùn tí mo ṣe yẹn mo wá kọ olólù Sàrán Atolú síbẹ̀ káwọn èèyàn mọ̀ lè bá gba ọ̀nà bíbá ìwá padà bọ́ mo ṣáà post fídíò yẹn bó ṣe dálẹ́ àwọn èèyàn ní kí n delete àwọn èèyàn mẹ́sẹ̀jì mi ti pẹ̀ wọ́n ní kí n delete àwọn fídíò yẹn pé mo dá ìkẹ́ mo lè delete ẹ̀ lójú ẹsẹ̀ bí mo mọ̀ pé wọ́n ti screenshot fídíò yẹn wọ́n ṣáà wá bá mi lọ́jọ́ Friday ní bí ọwọ́ ọ̀sán mo ṣe lọ́wọ́ wọn yọ àwọn Sokoti àtẹnìkan àwọn méjì náà wá wọ́n ní ṣé mi ni mò ń jẹ́ mi ì sí ní ṣọ́ọ̀bù mo lọ ra àgbọ̀n tí mo ṣe dé ó dà ìpọ́n náà díò mi ìmọ̀ bẹ̀gẹ́ bí mo ṣe dé ṣọ́ọ̀bù padà ní ẹ̀ńtàjọba ṣọ́ọ̀bù sọ pé ṣé mo ráwọn tí wọ́n ń wá mi mo náwọn ò mo kàn rí wọn tó dúró níbi pọ́ọ̀pù tó wà ní ọ̀kan ọ̀dọ̀ wa wọ́n wá ní kí mi wá lọ bá wọn wọ́n ti wá bá mi ní ṣọ́ọ̀bù nìyẹn pé ṣé mi ni mò ń jẹ́ adé láti òkè wọn wá ní ẹ wọ́n kẹ́ bẹ̀rẹ̀ sí bí àwọn tó ní mí ṣe pé wọ́n ní bàbá mi kì ní bàbá mi dẹ̀ ti kú ìyẹn ò sì mú bó ṣe wá di wọ́n sàn ní àwọn ń gbé mi lọ ní nǹkan àwọn tí wàá gbé mi bọ̀ nísìn bó ṣe pa àwọn ọlọ́pàá nílẹ̀ kan wá gbé wọ́n sàn àwọn èèyàn sábà mi bẹ̀bẹ̀ nǹkan tó pa àwọn tó wà lọ́dọ̀ àwọn balógun ọ̀dọ̀ amúkan wọ́n ní kò sọ̀rọ̀ mbẹ̀ fáwọn sàgbé mi lọ bó ṣe wá di àwa dé bí ọ̀rẹ́ méjì ní Sokoto sọ pé kọjá káwọn òde ọ̀dọ̀ àwọn eléégún ní òde ajé kọ́mọ gbé mi lọ́dọ̀ àwọn kábíyèsí nǹkan wọ́n sàn pariwo pé Olúbàdàn ní káwọn wá gbé mi Olúbàdàn ní káwọn wá mi rí Olúbàdàn ní káwọn wá mi kàn àwọn mi ó ṣẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n màá ṣẹ̀wọ̀n pé tí mo ṣe yí ìwé wọn ni ó jà sí nǹkan kan nítorí ìyẹn ìṣúwẹ̀ Olúbàdàn ló ti lọ́wọ́ sọ́rọ̀ mi nǹkan wọ́n ṣàmú mi lọ wọ́n mú mi débẹ̀ fún ti ẹ̀kún lẹ́mọ̀ ń bẹ́ wọn wọ́n ní àwọn èèyàn tó wà mí ní pé wọ́n gbé mi lọ sí police station padà pé àwọn ò dàrí jí mi bó ṣàṣẹ dọjọ́ Saturday wọ́n ní wọ́n kàn gba béèlì mi wọ́n dẹ̀ gbà mí wọ́n gbà mí jáde bẹ́ẹ̀ mo sùn bẹ̀ mọ́júmọ́ mo sa kúkú mọ́júmọ́. o sùn agúgú mọ́júmọ́ bẹ́ẹ̀ni torí pé o ṣe fídíò tó kàn kọ́ pé olórí Sàrán Atolú lásán ok kì í dẹ̀ ṣe inú fídíò yẹn kò sí olórí gangan nínú fídíò yẹn. mi ìmẹ́ tó ń jẹ́ lólùgán mi rí àwọn èèyàn tó súnmọ́ lólùgán bẹ́ẹ̀ àwọn tó dúró káàkiri àtàwọn Àmọ̀tẹ́kùn àwọn àgbáyé náà ń gbọ́. bọ́ bó ṣe wá di wọ́n ti gba béèlì mi tán ní wọ́n sọ wípé àwa bọ́ta mo ti ẹ̀kọ́ bàtà mi dání pé kí n máa wọ́n wá ní ẹyin pé kí n lọ wọ́n ní mọ́tò ibo ni a tún lọ wọ́n sọ pé mò ń lọ sí òde ajé pé wọ́n fẹ́ ṣe orò fún mi àwọn èèyàn mi tọ́lẹ̀ tẹ̀lé mi náà àwọn náà tẹ̀lé mi wọ́n ní ká mọ̀ ní sùn pẹ̀tà sáde bẹ́ẹ̀ wọ́n ní káwọn ọmọ mi lọ ra ẹran wọ́n lọ ra aṣọ pupa wọ́n ra bíléèdì torí mọ́ mi yóò bá mi fa irun orí mi nígbà tí wọ́n ṣe gbogbo ẹ̀bọ wọ́n kàn ní pé kí wọ́n wá gbé ẹran sí mi lọ́rùn wọ́n ní kí n máa gbé nìṣó nídìí ògùn kí n jókòó sórí odó mo sáà dọ̀tẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo bọ́ ṣọ mo ṣe gbogbo ẹ̀ bó ṣe wọ́n ṣàṣetán wọ́n wá mú ẹran yẹn wọ́n pa ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n pa sí kásá ni wọ́n pa orí mi gan-an ti pa torí orí mi lẹ̀jẹ̀ rẹ̀ tún lé straight wọ́n pa síbẹ̀ wọ́n dẹ̀ dà sí mi lórí wọ́n ṣàṣetán táṣe wọ́n ṣetán táwa wọ inú ilé náà wá sọ pé wọ́n fẹ́ ṣe láìfù fún mi pé wọ́n máa ṣe fídíò fún mi wọ́n máa ṣe láìfù bí wọ́n fi ń ṣe kíní yẹn náà àwọn èèyàn náà ń ṣe fídíò táwọn èèyàn tẹ̀ ṣépè fún mi tán àwọn kọ̀ọ̀kan ń ṣàdúrà àwọn báwọn gẹ́ẹ̀tì wà bí àwọn ọmọ fẹ́ fàmẹ́ ìpè làwọn ń ṣe pé kí wèrè gbórí òkè nǹkan wọ́n dẹ̀ ní kí n jó káàkiri ìdí ògùn wọn mo ṣáà ṣe gbogbo nǹkan ní kí n ṣe tán ti wá ṣe tán mo ṣáà wọlé wọ́n ní ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ gbẹ̀rù la péjọ kejì ní kí n tó wẹ̀ àárọ̀ ọjọ́ kejì mo ṣe gbogbo ẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ ṣe láìfù o pé wọ́n máa ṣe láìfù fún mi láìfù tọ́lẹ̀ máa ṣe ó láwọn nǹkan tí mo gbọ́dọ̀ sọ nínú láìfù tọ́fẹ́ sí àwọn nǹkan tó wá ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan olóòlù ara mi ò balẹ̀ láti sọ ẹ̀ tí mo fi wá sí òde ajé táwọn èèyàn fún mi wá síbẹ̀ níwẹ̀ àwọn náà dẹ̀ wà gbé mi ní ṣọ́ọ̀bù mi wọ́n ní kí n sọ. tí rí bẹ́ẹ̀ fún wọn. ara o nǹkan kan ò ṣe mí. wọ́n wá ní pé kí n sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ń dà lára mi pé àgbà mo ti ń yẹ̀jẹ̀ létí àti ìdí èmi ò dẹ̀ rẹ̀ jẹ́ kankan mi ì fi kankan sára kódà mi píríọ̀dù gò tí ì dé mi ì ṣe mo sàṣọ gbogbo ní kí n sọ pátápátá ó sì ní kí n sọ pé ara mi ò yá ara mi ò balẹ̀ nǹkan kan
gbogbo ẹ̀ ni mo sọ wọ́n dẹ̀ ní pé nǹkan táwọn fẹ́ ṣe ti tán pé àwọn èèyàn mi lè wọ́n lọ bọ́ wọ́n ṣe wá ṣe tán ní wá pé dádì wa àti ọkọ mi wọlé lẹ́yìn ìgbà tára gbogbo nǹkan tán ní kára wọ́n sì wá gba 400,000 lọ́wọ́ ọkọ mi ó ṣe transfer yẹn fún wọn láti opay ni rìsíìtì wà lórí fóònù ẹ̀ wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀. owó bẹ́ẹ̀lì ni ẹ o. rárá náà ni owó bẹ́ẹ̀lì olóògùn náà ni ó ti yé mi. ní àwọn ọlọ́pàá gba ti wọn lọ́tọ̀ bá wọn náà ṣe wá. ṣé ti gbọ́n tí bàbá yẹn sọ ṣe pé ọ̀rọ̀ yẹn kò fẹ́ jọra àwọn sọ́ọ̀tì tá a ti ń gbọ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí kò jọra wọn tán nígbà tẹnu ọmọ yẹn wá dáńtọ́ dáadáa tára rẹ̀ yá tí wọ́n ti gbà á lẹ̀ lọ́wọ́ eégún tí gbé tìrìgbé tára rẹ̀ ti yá lónìí lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn ó wá tó grant interview kan kò happier níbi interview yẹn àwọn yẹn pè sílé lórí aago ṣùgbọ́n kò mọ̀ pé atẹ́gùn lòún wà ẹ máa wo bẹ́ẹ̀ nu ọmọ yẹn náà ti wá mú lebelebe tó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n àárín yẹn náà. ẹ ló wá sílá ṣé wọnú. bẹ́ẹ̀ ni sà èmi ni. ìwọ ni. bẹ́ẹ̀ ni èmi ni. wọ́n máa fi gbé kiri pé wá sí láti kú. àwọn kan ń sọ tiwọn ni wọ́n máa ṣe ra wọn. ìwọ ni mọ́mí fi fa lórí lánàá. bẹ́ẹ̀ ni wọ́n sí láti ọmọ ṣẹ̀kí. a jẹ́ pé ètùtù ti gbà náà nù àbí bó wa ni ọtí á ṣe bó ni wọn náà ṣe rìn bẹ́ẹ̀ wọ́n lọ ya olóòlù ọ́fíìsì orí fọ́nrán. dádì mi ọlọ́mọ jẹ́ kára kó bá ní mi ilé yóò lòlù. àmọ́ ẹ wo ẹ ṣáà bá dúpẹ́. jẹ́ àṣàlàyé bó lè ṣẹlẹ̀ gangan jẹ́ àṣàlàyé moment of clearance la wà yìí láti clear gbọ́n tó wà nílẹ̀. torí gbogbo àwọn ayé ló ń gbọ́ ẹ báyìí. gbogbo ayé ló ń gbọ́ ẹ. èmi ò ya olóòlù o. bó ló ṣe ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni wípé. ọjọ́ wo ni ná. ọjọ́ Thursday ni olóòlù kọjá ní àràǹdì àtolúsọ̀rẹ̀ méjì. ọjọ́ ìdẹ̀ ní ilé gan ni mo wà ní nǹkan mọ́ nǹkan yẹn tó ní kẹ́mi ìgbé kí n máa lọ sí ṣọ́ọ̀bù. bí mo ṣe ní ṣọ́ọ̀bù ní ìṣílẹ̀kùn gan mo kàn lọ dúró sọ́dọ̀ woman kan ní inú ilé wa ní òkè torí bẹ́ẹ̀ náà láti kó kúrò. bọ̀ mo ṣe wá rí àwọn èèyàn ní ọ̀kan wọ́n gbé mọ́tò àmọ̀tẹ́kùn wọn gbé síbẹ̀. olólùgbò kọjá níbi tá à ń sọ yìí olólùgbò kọjá Tolú bọ̀ fídíò yẹn ni mo wá ṣe fídíò àwọn àmọ̀tẹ́kùn yẹn ni mo wá ṣe tí mo wá post even mo ṣe post ẹ̀ gan làwọn èèyàn nínú TikTok ti sọ pé kí n delete ẹ̀ pé kí n sá delete ẹ̀ mo dẹ̀ delete ẹ̀ náà lọ́wọ́ kan bọ̀ nǹkan tí mo kàn rí ni pé ìrọ̀lẹ́jọ́ yẹn wọ́n kàn wá bá mi ní ṣọ́ọ̀bù ìrọ̀lẹ́jọ́ kejì ọjọ́ náà níjọ́ Friday náà wá bá mi ní ṣọ́ọ̀bù gbogbo àwọn tó dẹ̀ wá mẹ́gbà tí mo yà àwọn náà wà ń bẹ̀ bọ̀ mi ìwà mọ̀ nǹkan tó fi wá sọ pé ìṣẹ́jú àwọn ni mo fi ṣe nǹkan kan. sọ Olúwa ṣeun. bẹ́ẹ̀ ni mi ìṣòro lólu ní ìwọ lólu náà bí àmì dẹ́gbẹ́ kówó lólu ní ìtò bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo kàn ṣe ni pé mo ṣe fídíò àwọn èrò tó dúró mi ì mọ ẹni bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo kàn ní pé Ọlọ́run bàbá mi dá ẹni bẹ́ẹ̀ ni ẹjọ́ tó yẹ. Tọ́lọ́run sọ pé ó fi trend ni ṣé mi mọ̀ ọ́ tẹ́lẹ̀ ṣé gbogbo àwọn tí ó mọ̀ ọ́ tẹ́lẹ̀ ti mọ̀ ọ́ báyìí. bẹ́ẹ̀ ni sá ó níbi tọ́lọ́run mú ẹ lọ. àmì sá. tí elétùtù wá dé ńgbà táwọn ọlọ́pàá gbé ẹ tán kí n lójú rí ní police station. ní tilẹ̀ tọ́lọ́run àwọn ọlọ́pàá wọn ṣe bákan wọn ṣe rádaràda sí mi wọn dẹ̀ ní mí lára. látàrí wọn ní kí n fọkàn balẹ̀ ní bí torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn náà rí i pé pẹ̀lú bí mo ṣe ń bẹ̀bẹ̀ tí mo ṣe ń sọ pé nǹkan yìí mi ì ṣe wọn ní mí lára wọn dẹ̀ ṣe nǹkan tí ò dáa pẹ̀lú mi. ibù mi sọ fún alẹ́yìn pé mo kàn wà nínú sẹ́ẹ̀lì tán sí mi mọ́ pé bóyá wọn ní mí lára pé bóyá wọn dẹ̀ sọ ọgán tí ò dáa sí mi. ó dà nígbà tí gbogbo yẹn wá ṣe kí wọn ló tún di pé à ń tún wá ń lọ ṣètùtù fárí nígbà tó rò lónìí. sá. ètò orísun dáhùn pé à ń tún lọ ṣètùtù à ń fárí ni nígbà tó ṣe kó rò lónìí. ìgbà tí èmi ò mọ nǹkan kan nínú sẹ́ẹ̀lì mi wà bọ̀ ìgbà tí mo mọ̀ wọ́n ní wọ́n wá gba bẹ́ẹ̀lì mi wọ́n dẹ̀ mú mi bọ́ síta nǹkan tí mo kàn gbọ́ ni pé wọ́n ti yanjú ẹ̀ pé a jọ ń lọ sí òde ajé ní ilé olóòlù wọ́n náà máa ṣe oòrùn fún mi oòrùn rẹ̀ wọ́n dẹ̀ nìkan lọ ra ẹran tó bá mi ra aṣọ pupa wọ́n dẹ̀ ní pé wọ́n làwọn náà máa bá mi fárí torí ẹ mọ̀ ẹni aráyé lẹ bọ nǹkan tí ò ṣẹlẹ̀ jẹ́ wọ́n sọ pé ó ṣẹlẹ̀ ó jẹ́ káwọn nǹkan tó máa dì sí àwọn ẹnilẹ́ni ní ọwọ́ èmi ò kú o mo wà láyé wọ́n wá ní àwọn èèyàn kan wá bí mílíọ̀nù pé tí mo lè ṣe fídíò èrò tó dúró yẹn tí mo mọ̀ bóyá olóòlù ń bẹ láàrin wọn ní olóòlù ò sí bẹ́ẹ̀ tó olóòlù gba ọ̀dọ̀ wa kọjá ojú bẹ́ẹ̀ lọ sọ. tọ Ọlọ́run ti ṣeun láàbì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmín sà. láàbì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmín. ntọ́lọ́run níwà fi trend ló fi trend nìyẹn ó rí ìrìn àjò ayé ẹ ti bẹ̀rẹ̀ lọ́tún báyìí. àmín. ọ̀nà ó là ntọ́lọ́run fẹ́ lò fún àti ìmọ̀ ìtumọ̀ ta ló yénu o kò yé wa ìdí tó fi ṣẹlẹ̀ ó ṣàṣẹlẹ̀ náà ni o bágé o rò náà o rò pé ó fẹ́ pé ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó nídìí tó fi ṣẹlẹ̀ àti ìmọ̀ ni màá sì máa kàn sí ẹ.
àmì mo ti gbọ́ sà. wàá sóríire dè á. àmì sà. má sunkún ọ̀nà ẹ ti là ìṣínà ní fún ẹ ìṣínà ní fún ẹ. ok dè á ok. ṣe é sí lójú ayé abẹ́rí ó ń jẹ́ ká máa mọ̀ pé òun ò dẹ́jà rẹ̀ o ọ̀rọ̀ tí ń yí padà ń jẹ́ ká máa mọ̀ pé òun ò dẹ́jà kódà gan òun ò ya igun olóòlù nígbà tí wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pé fúnra rẹ̀ ló sọ pé òun fúnra ara òun lòun ya igun olóòlù ẹ bá wọnú dábì àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe fún para tí wọ́n kọ́ ṣò lẹ́lẹ́ẹ̀kejì ó tún sọ̀rọ̀ níbi tí bàbá kan sọ̀rọ̀ pé bàtà wọn béèrè lọ́wọ́ rẹ̀ àwọn nǹkan tó sọ nígbà wọn fẹ́ tọ́jú ẹ̀ ẹ wá gbọ́ tó nǹkan tó wá padà fẹnu sọ nígbà wọn tọ́jú ẹ̀ tán ẹ gbọ́ tí wàṣẹ la fẹnu sọ ṣe rí ìlú Abẹ́òkúta yìí ọ̀rọ̀ tiwọn kò nídìí kó fojú kàn tí obìnrin bá lajú ní period tí wọ́n máa ń gbé tó bá ṣí wíńdò kẹrẹ́ lásán báyìí atẹ́gùn ni yóò kàn lára obìnrin yẹn ò ní dilẹ̀ mọ́ ẹ lọ bèrè títa Abẹ́òkúta nìyẹn tá bá ń sọ̀rọ̀ lọ́wọ́ l'Abẹ́òkúta láwọn àdúgbò kan tí èèyàn bá kan yọjú òkú sílẹ̀ kó ṣí wíńdò tẹ́lẹ̀ pé wọ́n ò rí ẹ ti pa gbogbo náà léyìn gbogbo náà táwọn nìkẹ́ pa tẹ́ bá ti pa gbogbo ẹ̀ tán tẹ́ bá yọjú lásán nǹkan iná ti mú kò ní ìdí pé ká máa pé ẹnìkan tilẹ̀kùn iná ti mú ẹ má jẹ́ wá dẹ́rù bara wa ẹ jẹ́ ń gbé wa pátá padà sígbà ìwáṣẹ̀ nígbà tí ìfẹ́ ń bẹ ní Ifẹ̀ ní ayé àtijọ́ ọjà kan bẹ ní ìlú Ilé-Ifẹ̀ wọ́n pe ọjà náà ní ọjà Èjìgbò Mẹ́kùn èmi àtọ̀rẹ́ mi kan ti jiyàn lórí ọjà yẹn láìpẹ́ yìí ó rò pé ìlú Èjìgbò ní ọjà Èjìgbò Mẹ́kùn wà mọ́ arẹ́rìn mo ní kì í ṣe bó ṣe rí ní ọjà Èjìgbò Mẹ́kùn ìlú Ilé-Ifẹ̀ ló wà ìrírí ayé kan nù nínú ayé tí mo fẹ́ kẹ́yìn yẹn wa kẹ́fi kẹ́kọ̀ọ́ tó bá pe nǹkan ní àìwò láyé àtijọ́ àwọn orò kan wà tí wọ́n kẹlẹ̀ mọ́ sọ pé àìwò ìtẹ́ mọ́ gbọ́ nìyẹn ohun tẹ́ mọ́ gbọ́nù kẹwàá nínú òhò lélẹ̀ ẹ mọ́ gbọ́ àìwò ẹni bá tíjú wò yóò kú pí bẹ́ẹ̀ sì mọ́ gbọ́nu táwa náà bí abárẹ́dá tó lè wò ó tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lukú ní Kòròdú táwa náà bí abárẹ́dá tó lè pàdé wọn tàbí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ Òdùmọ̀tà ní Island táwa náà bí abárẹ́dá débẹ̀ eléyìí tó wá lè jù ní Abẹ́òkúta ẹgbẹ́ mi máa ń sọ̀rọ̀ Abẹ́òkúta fún yín tí mọ bí Abẹ́òkúta tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ṣe rí níjọ́ tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ pé ìlú kan bẹ́ńlẹ̀ Yorùbá táwọn èèyàn ti mọ nǹkan tó mọ̀ nípa egbògi sọmọ pé Èjìgbò tó ń wo Ifá kan tó ló tẹ̀ náà dúró bó ṣe rí inú ó yàtọ̀ síra wọn ìlú Èjìgbò yàtọ̀ sí ọjà Èjìgbò ọjà Èjìgbò Mẹ́kùn bẹ nílé Ifẹ̀ láyé àtijọ́ ọkùnrin kan náà ń bẹ akúṣẹni wọ́n ń pè ní Méyè bó ti sọ̀rọ̀ ìtàn yẹn rí lórí ìkànnì yìí Méyè lórúkọ rẹ̀ ń jẹ́ Méyè wá jẹ́ ọkùnrin kan tó jẹ́ pé níbi tó kúṣẹ̀ dé kò lè dẹ́ ẹnu ara rẹ̀ bọ́ dèbò yóò sọ pé òun fẹ́ bímọ kò lọ́mọ kò níyàwó kò ní ara kò lẹ́bí kò sẹ́ni kò lè dá èèrà fún pé ìwọ náà gba ṣúgà yìí la níbi tó burú fòdé Méyè ló kọ rẹ̀ ń jẹ́ ṣùgbọ́n Yorùbá máa pa òwe wọ́n ní bóyá ṣèkéde kan yóò lọ́rẹ̀ẹ́ bọ́ ṣèkéde kan kò sí bọ́dẹ̀ lè kó burú tó fún yàn láyé ọ̀lẹ́ nìkan tí ó máa bọ̀ ṣe ìṣẹ́dá kọ́ mọ́ mọ́nítọ̀ rẹ kó jẹ́ mọ́nítọ̀ spirit tàbí kó jẹ́ pé kó kàn máa ṣàánú rẹ yóò sálẹ̀ nìkan lẹ́gbẹ̀ẹ́ tá yóò máa rí mọ́ Méyè lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ aláfìsùn rẹ̀ tí ìfarapamọ́ fún pé nǹkan báyìí mo tún rí o bó la ti ṣe yìí níjọ́ tá a sọ yìí Méyè wá rò pé ebi ti pa bí 3 days kò ló ń jẹjẹ ó wá lọ ká ọ̀rẹ́ rẹ̀ yẹn mọ́lé ọ̀rẹ́ rẹ̀ yẹn wá fún ní oúnjẹ ìwọ̀nba tó wà lọ́dún tó kù
ilé tiwọn tọ́ra àwọn náà ti jẹun tán kí méye tó dé ó gbé fún méye bá jẹ́ méye jẹun yẹn tán pẹ̀lú omi jẹ́ lójú ló bá ní irú ayé wo lòun wá náà nítòun tí gbogbo nǹkan ò dáa ọ̀rẹ́ rẹ̀ yẹn wá ní tó bá ríṣẹ́ àgbàrú mọ́ ṣe ó níṣẹ́ àgbàrú kan ló lọ látàárọ̀ lábá ní bàbá tí òun bá roko kò tó rówó san pé kó padà wá lọ́rùn kò tó bù sọ́run lòun tó jẹun pé ká wo ọrùn lọ́hùn ṣé lòun tó jẹun so ìbànújẹ́ ọkàn gba ọkàn rẹ̀ ó wá tọ̀ babaláwo lọ ọ̀rẹ́ rẹ̀ wá gbà níyànjú pé kó gboko awo lọ kó lọ wádìí sí ní àjò rẹ̀ bó ṣe gbéra nìyẹn ọ̀nà àbáfọ́ kan kejì ó dòde awo ìgbà tó délé aláwo babaláwo bá dífá fún babaláwo dífá fún wọn ní ọ̀rọ̀ rẹ̀ kò ná ní kankan kò gbé ẹ̀fọ́ kò gbé tutù nǹkan tó ṣe ni pé gbé epo pupa lọ sí ọjà Èjìgbò Mẹ́kùn tó bá ti wá gbé dán mọ́ wulẹ̀ gbé lẹ̀ dá tú kọ́ dà sí gbogbo ọjà káyé orí pé wọ́n méye ló gbé fún wa méye wá wojú bàbá yẹn báyìí kó lọ da epo pupa sọ́jà Èjìgbò Mẹ́kùn èèwọ̀ dẹ̀ ní ọjà Èjìgbò Mẹ́kùn wọn kì í fi epo pupa náà epo pupa gbọ́dọ̀ wọ́jà Èjìgbò Mẹ́kùn èèwọ̀ ní ìgbà míì máa ń wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn tí ń sọ̀rọ̀ fọmọ yẹn ní ìlẹ́yìn rẹ̀ yín àwọn méjì yẹn wọ́n sọ fún ọ pé àsìkò rẹ ti tó náà ní láti trend báyé ti mọ̀ wọ́n náà báyìí ìwọ náà ti bọ́nú ayé báyìí so ìrìnàjò ayé ò jù bẹ́ẹ̀ lọ ẹ ti rí abẹ́ rí òun. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.